gbogbo ayé ẹgbà wá o wọ́n ti fẹ́ pátá lọ́wọ́ wọ́n ti gbébọn wá o. You have just committed an offense for invading someone's house without any invitation. You didn't invite him. You didn't ask him to come. There is no proper approach to arrest him. You just invaded his house. Then you are now claiming someone blocked your road. How do you expect us to let you to go? So let everyone be here. Kosiwala, Awambi, we dey here. Ó wà lọ́wọ́ yẹn. Wọ́n gbé síbi wá ọ̀rọ̀ ẹ̀sìn síbi wá náà lẹ́mọ̀ sọ́lẹ̀. Ọlọ́yin náà ká parí bọ́lẹ̀. Ẹ jẹ́ kí wọ́n balẹ̀. Ọ̀gá sí gbogbo àdúgbò ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà tó wà àdúgbò wọn dúró wà lára ìgidi ni o lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àpẹẹrẹ kí mo ti sọ fún síbi Kwara gẹ́gẹ́ pé ọmọ ọmọ dásìrò bàbá ẹ̀ wọ́n kí náà fẹ̀yẹ́ Kwara wọ́n pa ìjọjúmọ́ wọ́n jọba gbọ́njú ẹ̀ dásì wọn dásọ̀rọ̀ ẹ̀sìn àwọn nìkan ọmọ jíyàn gbé lọ rí àbẹ̀ níbàdàn lábẹ́ tọ̀dọ̀ yín wọ́n á borúkọ yín jẹ́ o. àwọn mẹ́rin ni àwọn wà ń bí wa ìgbà kó bá síbi sọ̀rọ̀ irú èbò nìyẹn gbogbo àdúgbò ti block pátá. Àwọn ọ̀rẹ́ láti gbọ́mọ ilé ìkàgbé gómi àwọn aládùúgbò nígbà ọ̀gá àwọn aládùúgbò nígbà ẹ̀rọ lọ bí omi ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ń jà sí náà ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ farabalẹ̀. Ẹ dá lé ní sùúrù àwọn ká mọ wọn lẹ́gẹ̀ẹ́ wọn ní fóònù bí. Hello sir. Okay. All right sir. Ìlú tó bá wo ká gbọ́ ọ̀rọ̀ ìṣe máa yí. Tọ́fẹ̀ dogun tọ́fẹ̀ mọ̀jọ́lé dígbà bá bá ṣẹlẹ̀ kálukú lè ṣe tó bá wòye onídìí pé kíní ẹ láti bá sí pé láti bá jímọ̀ sọ̀rọ̀ kọ́ wà fẹ́ẹ́ ká pẹ̀lú nǹkan báyìí. Ìbàdàn ní bíbá wọ́n ti blọọkù gbogbo everywhere gbogbo títì. Gbogbo ayé ilé ta Ọlọ́run la wà yìí tí àwọn ọlọ́pàá kan tá a mọ̀ bí ọlọ́pàá ni wọ́n bí ọlọ́pàá kọ́ wọ́n gbé mọ́tò wá mọ́tò náà kò ní plate number so ilé ta Ọlọ́run la wà yìí bí ọ̀rọ̀ náà ṣe yanjú tán òun ni aníkásáré ṣe fọ́nrán yìí kí gbogbo èèyàn lè bá a rí kí ta Ọlọ́run tó wá sọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ commissioner of police Ọ̀yọ́ state commissioner of police Kwara state àti governor Ọ̀yọ́ state governor wa Ọ̀yọ́ state governor Ṣèyí Mákindé a sì tún adúpẹ́ lọ́wọ́ Olúbàdàn bàbá wa Olúbàdàn. Àwọn ni wọn ò jẹ́ kí ilẹ̀ Ìbàdàn ó laná lónìí ilẹ̀ Ìbàdàn bá ti gbiná pàápàá jùlọ pẹ́ wá pàtàkì ó wá lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho. Igboho irú ẹkùn kò sí olóyè Sunday Igboho ni arúgbó àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé náà sáré pé olóyè Sunday Igboho nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ tá a ti go live kò pẹ́ sígbà náà tó olóyè Sunday Igboho débí bó olóyè Sunday Igboho òun ló wá bá wa yanjú ẹ̀ ti pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn commissioner of police àti àwọn bàbá wa nílẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn àgbàlagbà àti àwọn agbófinró gbogbo yín adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ gidigidi lọ́wọ́ yín Victory gbogbo Ìbàdàn bá ti lónìí torí àwọn yẹn pọ̀ bí àwọn ẹsẹ̀ lọ ni èrò pọ̀ bí omi tẹ́lẹ̀ ni so adúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn adúpẹ́ èrò pọ̀ bí gan gbogbo àwọn ẹsẹ̀ ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ṣùgbọ́n ẹ jẹ́ kí ta Ọlọ́run náà kó bá yín sọ̀rọ̀ kan àbí méjì. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n tún ti fẹ́ láàárọ̀ yìí ni mo rí wọn o ni mo wọlé mi wọ́n fẹ́ wá jí mi gbé ń jọ́ sí wọ́n ti kì mí mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn èèyàn mi o ọ̀pọ̀ ẹ̀mí pàtàkì olùsọ̀dọ̀ commissioner of police Kwara state commissioner of police Ọ̀yọ́ state bàbá wa Olúbàdàn kábíyèsí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yọ́ ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáyé tá a pè tẹ gbọ́dọ̀ náà tẹ sáré ta gidi adúpẹ́ lọ́wọ́ yín o ọ̀pọ̀ ẹ̀yọ́ pàtàkì olùsọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé èyí tó wá dé lórí gbogbo ẹ̀ ní olóyè Igboho. Igboho olóyè Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ọmọ ọkọ Yorùbá bẹ́ẹ̀ ni ti máa ń ṣe bẹ́ẹ̀ ló tún ṣe gbogbo ẹ̀yin yín fẹnu bú géètì eléyìí ò sọ̀rọ̀ ẹ̀ ló tún ṣe bẹ́ẹ̀ fún ta Ọlọ́run láàárọ̀ yìí olóyè Igboho. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo bá ti gbé mi lọ. adúpẹ́ lọ́wọ́ ìjọba o adúpẹ́ lọ́wọ́ ìjọba. Níbo ni wọ́n sọ pé àwọn ti wá.
agídí wèrè tó mú yẹn ó máa lò dáadáa olùfọ́fún ẹ lo gbogbo agídí wèrè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́ ló yẹn ẹ wá lò ó yá lo agídí yẹn tó fẹ́ lò yẹn náà. Turn off phone, you're mad. Drop what? Drop the phone. wọ́n láwọn ò ná Tani Olorun lẹ́kẹ́ ifá tí wọ́n fi wọ ọlọ́run bọ́ tàbí okùn lélẹ́yìí òun rèé ẹ wo bí yẹn ṣe rí ẹ wọ́n bá yẹn sọkọ mi ẹ wọ́n bọ́kọ mi ṣe rí ẹ wọ́n bá yẹn ṣe mí lọ́kọ́. ariwo wípé àwọn gbọ́mọgbọ́mọ ajínigbé ló fẹ́ wá gbé Tani Olorun láti ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin ṣé lóòótọ́ ni wípé àwọn ajínigbé ló fẹ́ wá gbé àbí àwọn ọlọ́pàá àṣírí ńlá rèé nínú ohun tí ó ṣẹlẹ̀ sí Tani Olorun. Ta ló rán àwọn ẹni yìí gangan wípé kí wọ́n wá gbé arákùnrin yìí wá? Ṣé láti àgọ́ ọlọ́pàá gangan ni wọ́n ti wá nílùú Ìlọrin ni tàbí iṣẹ́ ọwọ́ wọn gangan ni wọ́n wá jẹ́ fúnra wọn? Báwo gangan ni ọ̀rọ̀ ọ̀hún tún ṣe sopọ̀ mọ́ Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú ẹgbẹ́ kan èyí tí wọ́n pè ní Ìlọrin Heritage Preservation Foundation? Ẹ fàpèrè lédìí kí ẹ máa bá ìròyìn yìí bọ̀. Yorùbá Gidi TV. Ṣèbí àwọn Yorùbá ní ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá wọn ti sowọ́pọ̀ tó fi mọ́ àwọn ọba aládé ní ilẹ̀ káàárọ̀ òjíire ni wọ́n ti sowọ́pọ̀ bí ìgbà láàmú bí wọ́n ṣe ń fi ọwọ́ ti ògiri èyí tí wọ́n sì ti ń ṣe àtìlẹ́yìn ńlá fún Sunday Adéyẹmọ èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igboho ṣá lórí ìró ẹkùn èyí tí ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àjọ ẹ̀ṣọ́ aláàbò tí ó máa dáàbò bo ilẹ̀ Yorùbá tí yóò sì tún máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n bí ẹ ò bá gbàgbé ẹgbẹ́ kan èyí tí wọ́n pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation èyí tí wọ́n kóra wọn jọ nílùú Ìlọrin láti ẹnu agbẹnusọ wọn èyí tí ó jẹ́ amòfin kan tí ó sọ wípé àwọn ò fẹ́ kí Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Ìgbòho ṣá kí ó mú ìró ẹkùn wá sí ìlú Ìlọrin nítorí wípé àwọn mọ̀ wípé ìró ẹkùn èyí tí ó dá sílẹ̀ ọ̀hún ló fẹ́ fi dá wàhálà lẹ̀ sílẹ̀ láàrin ìlú àti wípé àwọn ò fẹ́ jẹ́ kí nǹkan kan tàbùkù bá ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ ìlú Ìlọrin tí í ṣe ìlú tí àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ìlú àwọn òjíṣẹ́ ńlá ìyẹn àwọn àáfàá èyí tí ó jẹ́ àáfàá ńlá ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn ò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn bí a bá sọ̀rọ̀ nípa ìmọ̀ kéwúkéwé ní orílẹ̀-èdè yìí. Àjọ yìí gangan ni ó gbógun ti Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igboho ṣá lórí ìró ẹkùn èyí tí ó fẹ́ dá sílẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn yóò kọ lẹ́tà láti takò ní ilé ẹjọ́ kí ó má bàa fi ẹsẹ̀ múlẹ̀ ní ìlú Ìlọrin ṣùgbọ́n ó lè fẹsẹ̀ múlẹ̀ láwọn agbègbè tó kù ṣùgbọ́n ní ìlú Ìlọrin kò sí nǹkan kan èyí tí wọ́n fẹ́ fi ṣe ṣùgbọ́n ṣàdédé ni ẹgbẹ́ yìí tí wọ́n pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation wọ́n tún lọ kọ ìwé ẹ̀sùn míì tako arákùnrin kan tí wọ́n ń pè ní Abdulazeez Adégbọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Tani Olorun ẹni tí ó jẹ́ gbajúgbajà fún àwọn oníṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá nítorí wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe gangan ni arákùnrin Abdulazeez Adégbọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Tani Olorun yìí ni ó gbé dání tí ó sì fi ń tukọ̀ ara rẹ̀ àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ó sì tún fi ń gbẹnusọ fún àwọn oníṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ẹgbẹ́ Ìlọrin Heritage Preservation Foundation ni wọ́n tún kọ ìwé ẹ̀sùn kan takò látàrí fọ́nrán kan èyí tí ó ń lọ lórí ayélujára níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan arákùnrin Tani Olorun ọ̀hún wípé ó ń wanu ó sì ṣe ṣùkẹ̀ sí ènìyàn kan èyí tí ó ń kírun jẹ́jẹ́ rẹ̀ èyí tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé irú nǹkan báyìí ni ó lè fa ìjà ẹ̀sìn ní orílẹ̀-èdè Nàìjíríà níbàámu pẹ̀lú ìròyìn èyí tí ó tẹ iléeṣẹ́ wa Yorùbá Gidi TV lọ́wọ́ àwọn ọlọ́pàá ni wọ́n gbéra láti ìlú Ìlọrin tí wọ́n sì dé sí ilé Tani Olorun nílùú Ìbàdàn ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun òní ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 25th of August 2026 tí wọ́n sì lọ sí ilé rẹ̀ láti gbé arákùnrin yìí kúrò ní ilé rẹ̀ láti gbé lọ sí ìlú Ìlọrin ṣùgbọ́n àwọn ènìyàn àti àwọn mọ̀lẹ́bí tó fi mọ́ àwọn ará àdúgbò tó wà ní agbègbè ọ̀hún ni wọ́n tètè ké sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn àti Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igboho ṣá wípé wọ́n ti fẹ́ gbé Tani Olorun tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò mọ̀ bóyá àwọn ọlọ́pàá ni tàbí àwọn ajínigbé nítorí wípé ọkọ̀ èyí tí àwọn ọlọ́pàá ọ̀hún gbé wá ni kò ní nọ́mbà ìdánimọ̀ kankan àti wípé wọn ò tún ní káàdì ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá
ṣé lóòótọ́ ni wípé ọlọ́pàá ni wọ́n tàbí wọ́n díbọ́n. Èyí gangan náà ni ó tún wà nínú ohun tó ta kókó nínú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ṣàdédé ni Sunday Adéyẹmọ àti àwọn ìsọmọgbé rẹ̀ tí ìrú ẹkùn ni wọ́n dé sí ibi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ tí wọ́n sì gba arákùnrin Tani Olorun yìí kúrò ní ọwọ́ àwọn tí wọ́n pera wọn ní ọlọ́pàá ọ̀hún kí wọ́n má bàa gbé lọ. Lọ́gán ni Sunday Adéyẹmọ Ìgbòho ni ó pe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dá sí ọ̀rọ̀ náà. Ohun tí ó wá ń kó àwọn ènìyàn lóminú ni wípé ṣé ọ̀rọ̀ yìí kò ní padà di lọ́gbọ́lọ́gbọ́ láàrin ìrú ẹkùn àti ẹgbẹ́ tí wọ́n pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation, èyí tí wọ́n ti gbéná kojú Sunday Adéyẹmọ tẹ́lẹ̀ wípé àwọn ò fẹ́ ìrú ẹkùn rẹ̀ ní apá ìlú Ìlọrin nítorí pé oníṣẹ̀ṣe ni Sunday Adéyẹmọ, èyí tí ó sì máa fi ìṣẹ̀ṣe rẹ̀ láti fi dá wàhálà lẹ̀ sílẹ̀ láàrin ìlú wípé ẹ̀sìn Islam gangan ni àwọn gbé lórí. Ta wá gan ni Adégbọlá Abdulazeez tí gbogbo ènìyàn túmọ̀ sí Tani Olorun. Adégbọlá Abdulazeez Tani Olorun ni ó jẹ́ gbajúgbajà ní orílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá jùlọ bí ó ṣe jẹ́ amóhun tuntun jáde nínú ohun ìyẹn content creator tó sì tún jẹ́ oníṣẹ̀ṣe àti agbẹnusọ fún oníṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ó tún di gbajúgbajà látàrí àwọn ojú òpó ayélujára èyí tí ó ń lò láti fi gbé àwọn nǹkan rẹ̀ jáde. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ èyí tí Tani Olorun yìí èyí tí ó máa ń sọ lórí àwọn ẹ̀sìn èyí tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, ni ó mú jẹ́ gbajúgbajà èyí táwọn èèyàn sì fi mọ̀ ọ́n, tí àwọn ọ̀rọ̀ yìí sì ti jẹ́ kí ó máa ní àwọn awuyewuye àti họ́wùhọ́wù nínú lórí àwọn ọ̀rọ̀ tó máa sọ nípa àwọn ẹ̀sìn mìíràn, pàápàá jùlọ fún ẹ̀sìn Islam. Ní oṣù kẹjọ ọdún 2023 ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ráwọ́ tó arákùnrin Tani Olorun yìí nílùú Ìbàdàn tó sì gbé ẹjọ́ rẹ̀ lọ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, níbi tí wọ́n ti kọ ìwé ẹ̀sùn kan takò lórí ìbanilórúkọjẹ́ àti dídá wàhálà lẹ̀ sílẹ̀ láàrin ìlú àti sísọ ọ̀rọ̀ kòbákùngbé sí Emir àti ìlú Ìlọrin ìyẹn Alhaji Ibrahim Zulu Gambari, èyí tí wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ó tún ṣe ṣùkẹ̀ sí ẹ̀sìn Islam àti wípé ó tún wò sùsùn ó tún dáná sun ìwé mímọ́ Kùránì tí wọ́n sì tì mọ́lé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù, èyí tí ó lò ní inú ọgbà àtúnrọ̀ ìwà tó wà ní agbègbè Òkè Fúrá ní ìlú Ìlọrin kó tó di wípé wọ́n gba béèlì rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà ní ìpínlẹ̀ Kwara tí ó gba béèlì rẹ̀ jáde ní ọdún 2023. Lẹ́yìn èyí ni ó wá síta tí ó sì tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ìjọ ti Mùsùlùmí, wípé kí wọ́n má bínú, òun ò mọ̀ wípé ohun tí òun ṣe yìí ni ó tàbùkù tí ó sì lòdì sí òfin ti ẹ̀sìn Islam. Lẹ́yìn ọdún mẹ́ta gbáko lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ní oṣù kẹjọ ọdún 2023 ni ọ̀rọ̀ mìíràn tún ṣẹlẹ̀ ní òní tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 nígbà tí àwọn tí wọ́n pera wọn ní ọlọ́pàá tí wọ́n lọ sí ilé rẹ̀ níbi tí wọ́n ti fẹ́ lọ fi ọwọ́ òfin mú láti gbé lọ sí ìlú Ìlọrin látàrí ọ̀rọ̀ kan àti ẹ̀sùn kan tí ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní Ìlọrin Heritage Preservation Foundation èyí tí wọ́n kọ takò. Ẹgbẹ́ yìí gangan ni ó tún wá ń gbégi dínà bí ìrú ẹkùn ṣe ti ṣiṣẹ́ ní ìlú Ìlọrin, èyí tí wọ́n sọ wípé àwọn ò ní jẹ́ kí ìrú ẹkùn ṣiṣẹ́. Ìrú ẹkùn tí wọ́n fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ ọ̀hún, Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho, gangan náà ló tún wá dá àwọn ọlọ́pàá èyí tí àwọn àjọ ọ̀hún èyí tí wọ́n rán wá láti wá fi ọwọ́ òfin mú Tani Olorun nílé rẹ̀ ni ó dá wọn lọ́wọ́ kọ́ wípé wọn ò gbúdọ̀ mú látàrí wípé wọn ò fi ìwé ìfimúni èyí tí wọ́n ń gbà láti ọ̀dọ̀ ilé ẹjọ́ hàn fún wọn, àti wípé gbogbo ìbéèrè yìí tí wọ́n bi wọ́n léèrè ni wọ́n kọ̀ jálẹ̀ láti dáhùn gẹ́gẹ́ bí ọlọ́pàá níbàámu pẹ̀lú fọ́nrán èyí tí ó lu fọ́tò síta. Ìyàwó ẹni tí í ṣe Tani Olorun ọ̀hún ni ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n jan ìdí ìbọn mọ́ òun ní orí àti ọwọ́, òun tí òun ṣẹ̀ṣẹ̀ dé láti ilé ìwòsàn. Bákan náà ni àwọn ènìyàn tó wà ní agbègbè náà ni wọ́n ṣùgbà ẹni tí í ṣe Tani Olorun ọ̀hún tí wọ́n sì jẹ́ kí àwọn tí wọ́n pera wọn ní ọlọ́pàá ọ̀hún kí wọ́n gbé lọ. Ẹ wo àwọn fọ́nrán ọ̀hún láti ní ìmọ̀ kíkún àti òye kíkún lórí bí ọ̀rọ̀ ọ̀hún gangan ṣe lọ nígbà tí àwọn tí wọ́n pera wọn ní ọlọ́pàá ọ̀hún tó fẹ́ fi mú ọ̀gbẹ́ni Abdulazeez tí gbogbo ènìyàn mọ̀ sí Tani Olorun nílùú Ìbàdàn. ìlẹ́rú kan ó tó ìtàn ṣe sójú ilé ìtàn ṣe yìí lọ ni ìmúnilẹ́rú lélẹ́yìí ẹni tó bá ẹ bá ṣe ẹ bá bí wọn àwọn èèyàn mọ mí ní ìkàn múyàn lẹ́rú ni ẹni tó bá ti mú lẹ́rú ní ilẹ̀ tiẹ̀ gangan kò ní lẹ́nu ọ̀rọ̀
ẹni tán bá mú lẹ́rù ò ní lẹ́nu ọ̀rọ̀ nínú yàrá ẹ̀ nínú ilé ẹ̀ ládùúgbò ẹ̀ kò ní lè sọ̀rọ̀ ládùúgbò. Nǹkan táwọn pípò ń ṣe fún wa tán fẹ́ ṣe fún wa rèé. Ẹ wá jẹ́ ká tibẹ̀ wò ìṣẹ̀rí àlọ́ ò tí ì dé ráàyè o. A lè sọ̀rọ̀ mọ́, a lè rìn mọ́. Ó di tá a bá fẹ́ sọ̀rọ̀ lọ́rùn láàbí nǹkan ká máa ṣọ́ ẹnu wa ká tó sọ̀rọ̀. Ṣé ìmúnilẹ́rù kan ju eléyìí lọ ni? Ẹjọ́ táwọn pípò ìbá wá wọ tán bá gbé ṣẹ̀rí àwọlé tán ìbò la fẹ́ sá sí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Ṣé ọpọlọ ẹ̀yin tẹ́ ṣì wà nú ẹ̀sìn mùsùlùmí ẹ rí pé eléyìí ti beyond pé ṣé ẹ̀sìn lélẹ̀? Ṣé ẹ ti mọ̀ pé ẹ̀sìn kọ́ lẹ̀ ń ṣe? Àwọn tí wọ́n gbé ẹ̀sìn lẹ́yìn lọ́wọ́ wọ́n fi kó yín lọ́pọlọ lọ ni. Ọ̀tọ̀ ni tí àwọn tó mú ẹ̀sìn wá, ọ̀tọ̀ ni tán fẹ́ gbà lọ́wọ́ yín. They give you religion so that they can seize your freedom. They want to seize your freedom. Ṣé ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ pé táwọn pípọ̀ ìbá wọlé tán bá gbé ṣẹ̀ríà wọlé tán bí mùsùlùmí ṣe pọ̀ tó ńlẹ̀ Yorùbá Fúlàní ni ó darí yín. Mùsùlùmí pọ̀ ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n Fúlàní ni ó padà darí yín tẹ́ ẹ bá gbé ṣẹ̀ríà wọlé. Gbogbo nǹkan tá à ń ṣe yìí torí kìí ṣe torí anybody kò ṣe iṣẹ́ àbíṣẹ́ anybody ń gbowó ń bẹ̀ ni. Àwọn táwọn ṣe kí ni yóò gbowó ìfẹ́ ilẹ̀ bàbá wọn ni wọ́n ní. Ìfẹ́ ilẹ̀ bàbá wọn ni wọ́n ní. Ẹ̀wọ̀n tán ṣe fún ta lọ́lọ́run léṣù pé kí ni. Wọ́n mú kí lórúkọ ẹ̀ knowledge wọ́n gbé wọ́n kan lápá. Ẹ̀yin èèyàn wa ìmọ̀ Yorùbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká la etí wa ẹ jẹ́ ká lo ọpọlọ wa. Àwọn pípò yóò bá wa ṣeré. Wọn ò bá wa ṣeré. Ẹ̀yin tẹ́ bá ní mùsùlùmí kankan nínú àdúgbò yín tó ń bá yín ṣe mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ tẹ́ ní àmùsùlùmí gidi lélẹ̀ ó máa náìsì. Irọ́ ni àwọn tó gbogbo láàrin wa àwọn ni wọ́n náìsì wọn yẹn ló kó wa ní ọwọ́ sẹ́yìn. Wọ́n fẹ́ kó àwa lọ́wọ́ sẹ́yìn tí àwọn olórí wọn á fi wọlé kàn wá lára ni. Wọ́n kó wa lọ́wọ́ sẹ́yìn. Ẹ̀yin ẹ̀ imagine ní àdúgbò títa lọ́lọ́run ń gbé àwọn mùsùlùmí tó wà ń gbé ò lè jáde kí wọ́n gbà á lẹ̀. Wọ́n ti kó ẹ̀yìn wọn síra wọn dẹ̀ rò pé àwọn ń ṣẹ̀sìn. Ẹrù ọpọlọ yín kí Allah máa ní lọ́yà kí Allah máa ń lọ́lọ́pàá. Ṣẹ́sìn wa lẹ́rù pé ẹ̀sìn kọ́lẹ̀ ń sìn ilẹ̀ yín náà fẹ́ gbà. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Rashidi Olúwo tí gbogbo à ń fojú Yorùbá wò pé ọmọ Yorùbá ara wa ó wá ń gbàbọ̀dé. Rashidi ò ṣe pé ó ń gbàbọ̀dé. Wọ́n ti ìyá Rashidi ti sọ̀tọ̀ fún Rashidi kó tó kú láyé. So òun fẹ́ gba ilẹ̀ fún àwọn ìran ìyá rẹ̀ ni ìran bàbá rẹ̀ ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Ọmọ Yorùbá original ẹ jí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ń wà lórí kíní okay for example wọ́n tún wá ń lo strategy kan ní ìsìn wọ́n ti wá plant àwọn èèyàn kan sáàrin àwa tá à ń ṣe movement yìí. Ìgbọ́n láàrin àwọn tá à ń ṣe movement yìí for example sí bá a ṣe ń sọ̀rọ̀ òun yóò máa bá wa dá sọ̀rọ̀ tó bá ti wá popular díẹ̀ ara wọn ni ó wọ́n wà ló ti lọ gba ṣàádà so that káwọn láti convince wa ara wọn náà dẹ̀ ni. Ta ló wà ní àwa tá a jọ ṣe movement ta lórí òun kú ìsìn lóun fẹ́ lọ gba ṣàádà. Ẹnikẹ́ni tó bá lọ gba ṣàádà sí inú àwọn tá a bá tá a dẹ̀ jọ ń ṣe kíní kẹ́tì mọ́ ara wọn náà ní tẹ́lẹ̀ kò gbà kan jẹ́ kankan nu wa spy lásán ló jẹ́ láàrin wa. So ẹ̀yin ọmọ Yorùbá ẹjọ́ tó lọ́ọ́ ẹjọ́ ẹ jí. Ẹ ṣé gan brother thank you ẹ jí ká lọ sinmi. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088.